Ah, ẹ kú déédéé wòye ọ̀yẹ́ èèyàn wa. Ètò Yorùbá pọ́nbélé yìí ló gbòde. Táyé ló àṣàwọ̀ lèmi jẹ́ ọmọ àjẹjà bí onígèrè, ọmọ kò gbèjà lódò gbàgèrè jẹ́, kò gbèjà lódò túgèrè ṣe. Ọmọ agbọ́n, ọmọ àgbọ̀gbọ̀ tó jù mẹ́ṣin lẹ́yìn ọ̀run jọ́sí tó jẹ́ṣin oníkòyí ó dìde. Ògùn Olúkòyí dìde, ẹṣin Olúkòyí dìde, ògùn ọba tó lọ, ògùn ọmọ Olúkòyí rí, ìtọ́mọ Olúkòyí dìde. Èmi náà lọ́mọ dárí fún ọmọ ìgbèjì o. Ọmọ ará òkè ránró, àwọn ìmẹ́ni kúrò tó ọmọ lágbèjọ. Ìbàdílé olé ọ̀lílé bàbá mi, ọmọ ìlànà náà lọ́mọ afọ́fọ́rá gambó ológun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà, ìdíjọ́ òkè ẹlẹ́ta. Lónìí, òwe Yorùbá àti àṣàyàn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àyà ara ni a ó bẹ̀rẹ̀ sí máa yànnàná ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, à ń rí ìmísí látara ètò tí olólùfẹ́ wa ọ̀rẹ́ wa Lékan Fábílọ́lá máa ń ṣe ètò Mọ́sọ̀yìnbó nípa àwọn ìbéèrè oríṣiríṣi tó bá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn nípa owó mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún tó ní ṣe pẹ̀lú ẹ̀yà ara. Lónìí a ó bẹ̀rẹ̀ sí ṣí wọn láwẹ́láwẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú òwe àkọ́kọ́. Àjèjì ọwọ́ kan kò gbé ẹrù lérí. Ọwọ́ kan kò ṣe é dá gbé ẹrù túmọ̀. Èèyàn ò nílò ní bùkátà sí ọwọ́ kejì láti ràn án lọ́wọ́. Ọwọ́ ilé lásán lè má lè gbẹ́rù lórí, ṣùgbọ́n tó bá fọwọ́ ilé ìkun wàá rí ẹrù náà gbé dérí. Ìtumọ̀ ẹ̀ ní pé èèyàn nílò ìrànlọ́wọ́ láti débi tó ń lọ. Èkejì, apá lára, ìgúnpá nìyé kan. Ó wà nínú òwe ewì tí a máa ń ké. Apá lára, ìgúnpá nìyé kan. Apá ara ẹ̀yà ara ni, ìgúnpá ara ẹ̀yà ara ni. Apá lára, ìgúnpá nìyé kan. Òmíràn tún ni ojú ẹni máa là á rí ìyọnu. Ojú ẹni máa là á rí ìyọnu. Ojú, the eyes of somebody who is going to be someone in life is going to see challenges. Ojú ẹni máa là á rí ìyọnu. Orí la fi mẹ́ran láwo tá a kì í fi mú eegun. Orí la fi mú ẹran láwo tí a kì í fi mú eegun. Nígbà míì orí lè túmọ̀ sí kádàrá, ó sì lè túmọ̀ sí àánú tí èèyàn fi máa ń rí nǹkan tó tọ́ sí mú àbí nǹkan tó dájú tó ẹlòmíràn lọ, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá. Òmíràn tún ni orí ni ẹja fi ń labú, orí ni àgbọ̀nrín fi ń làrókò. Orí, the head, ni ẹja fi ń labú. The fish swims with his head, and the deer clear the bushes with his own head as well. Orí is head. Orí lẹja fi ń labú. Ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí i. Àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dérí, ọwọ́ rèé. Apá lára, ìgúnpá nìyé kan. This part of the hand and the part of the body, they are relatives. Ojú ẹni máa là á rí ìyọnu. Ojú ẹni máa là. Ojú is a part of the body. Ẹ̀yà ara ni ojú. Apá lára, apá ẹ̀yà ara ni. Ìgúnpá ẹ̀yà ara náà ni. Orí lẹja fi labú. Orí náà ni àgbọ̀nrín fi làrókò. That's the head. Ojú ẹni máa là á rí ìyọnu. Orí la fi mẹ́ran láwo tí a kì í fi mú eegun. Ìyín ni wọ́n dúró tí wọ́n mọ, ìyín ni ó dé dúró tí wọ́n mọ fèyí ṣe lọ. A nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ odò, a nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tó dálé odò. Àwọn láàmú wá, ẹ̀yin lẹ́ẹ̀ máa rí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ kí àwa náà débi tí a ń lọ. Ẹ bá like, ẹ bá share, ẹ bá subscribe. Táyé lólé èjìrẹ́ rẹ̀ ilé bàbá rẹ̀ wọ́n ní lójú orogún èjìwọ̀rọ̀ lójú rẹ̀ ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ọ̀bẹ wọlé alákìsàn sọ ọdún nígbà aṣọ. Ọmọ ẹ̀ṣọ́ kò yí lílé bàbá ẹ̀. Mo ń relé mi ọmọ ẹ̀ṣọ́ kò yí o. Mo ń relé mi ọmọ ẹ̀ṣọ́ kò yí o. Ó dàbọ̀.